ìjà ẹ̀sìn ẹ má gbé yẹn wá lẹ̀ Yorùbá o gbogbo àwa ìran Yorùbá ìran kan náà bàbá kan náà ìyá kan náà ní gbogbo wa o ìran kan náà ní gbogbo wa ẹ má gbé yẹn wá lẹ̀ Yorùbá o ẹ má gbé yẹn wá lẹ̀ Yorùbá o tí ìran ọmọ wa para wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn máa para wọn tọmọ ìyá máa para wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn pé àwọn ẹlẹ́bọ tí wọ́n ti ń bá mùsùlùmí jà ọmọ ìyá ọba tuntun kóra wọn torí ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ pé fúnra Ọlọ́run ni ó yanjú nǹkan rẹ̀ tá a bá déwájú rẹ̀ ìjọ ní ẹ̀sìn mọ̀ yá ni mo bú Ọ̀rúnmìlà torí pé bá nàbí ni o èmi ìdámi ìbú ẹ̀sìn o mi ì sí ìdásọ̀rọ̀ ẹlẹ́sìn ṣùgbọ́n wọ́n bú ànàbí títí ara mi ọ̀gbá mọ́ lọ́jọ́ kí mi náà jáde pé Ọ̀rúnmìlà ọmọ àlè ni lọ́jọ́ kí n sọ tí mo sọ lọ́jọ́ kí n sọ tí mo sọ mi ò kí n dá sọ̀rọ̀ ẹ̀sìn mi ò kí n dá sí lẹ́yìn kí n kọjú mọ́ títì mi kí n ṣe tèmi nígbà bá déwájú Ọlọ́run bí ó sì yanjú nǹkan rẹ̀ ṣùgbọ́n torí pé wọ́n bú ànàbí lára mi ọ̀gbá mọ́ lọ́jọ́ kí n ṣe program tí mo ṣe dé náà gbà mùsùlùmí ni mí náà báwo làwọn èèyàn ṣe máa rí ànàbí fẹ́ adẹ̀ ti sọ adẹ̀ ti kó lórí ẹ̀ ìyẹn ọ̀tọ̀ pé kí n rí àwọn oníṣẹ̀ṣe bí ọ̀tá mi wọ́n ń sọ̀tá mi o wọ́n ń sọ̀tá mi o oníṣẹ̀ṣe sọ̀tá mi o oníṣẹ̀ṣe kì í sọ̀tá mi o kì í sọ̀tá mi ẹ̀sìn ní ọ̀pápọ̀ náà o àǹfààní pọ̀ rẹpẹtẹ tó máa wáyé láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ẹ̀sìn ní ọ̀pápọ̀ ẹ̀sìn ní ọ̀pápọ̀ tẹ́sìn ọ̀bá papọ̀ ṣe bọ́lọ̀ ní òyìnjú ẹ̀sìn Ọlọ́run ní òyìnjú ẹ̀sìn ẹnìkan ọ̀rọ̀ ṣe mo níná tí máa fi mo fi lè fèèyàn kan sí ṣe mo fi níná tó lè bẹ̀rẹ̀ kankan sí. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Bàbá Mufti ìlú Ìwó mo fẹ́ kẹ́ gbàgà ní ibikíbi tẹ́ ẹ bá tó bá yẹ pé conference lẹ́wà ní ẹ tètè máa bọ̀ ẹ wá jókòó sí di fóònù kẹ́ wá gbọ́ tí mo fẹ́ sọ fún yín lálẹ́ yìí mo lọ́rọ̀ láti bá yín sọ mo ní ọ̀rọ̀ mo lọ́rọ̀ láti bá bàbá Mufti ìlú Ìwó sọ torí pé ẹ̀sìn Islam tí wọ́n ṣe yẹn kì í ṣẹ̀sìn tiwọn nìkan kì í ṣẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn family ẹnìkan Islam kì í ṣe kíni kì í ṣe ẹ̀sìn ìdílé ẹnìkan ẹ̀sìn gbogbo wa ni ẹ̀sìn gbogbo wa ni Islam in tó bá wá tí èèyàn kan bá wá lè ṣe tó lè dojú ti gbogbo mùsùlùmí àbí ká pẹ̀lú ẹni bẹ́ẹ̀ sákìyèsí in téèyàn bá ń ṣe tó bá ti mú ìdójútì ìbá gbogbo mùsùlùmí àbí ká pẹ̀lú ẹni bẹ́ẹ̀ sí àkíyèsí bọ́lọ̀ ń ṣe ní ká pèpè kọ́lẹ́ sí pèpè yẹn bàbá Mufti bọ́lọ̀ ń ṣe ní ká pèpè kọ́lẹ́ sí pèpè yẹn ẹ̀ ń pèpè bẹ́ẹ̀ sí pèpè yẹn ẹ̀ ń retí kí àwọn èèyàn gbà lọ́wọ́ yín inú ayé tá a bára wa yìí kò ṣeé dágbé ọba tó dá mùsùlùmí síbẹ̀ òun ló dá kìrìsìtẹ́nì síbẹ̀ òun ló dá ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe síbẹ̀ tá a bá ti wá gbà bẹ́ẹ̀ ìwọ̀nba òní ká jẹ́ kí wàhálà wa ọmọ lórí ọ̀rọ̀ pé a fẹ́ pèpè sẹ́sìn tá a bá fẹ́ pèpè sẹ́sìn ẹjá pèpè sẹ́sìn bìlì hikima wàlímọ́ ìsọ́tìlì azana ọ̀sùnlẹ́wà táwọn Islamic group kan bá kóra wọn jọ pé àwọn fẹ́ organize sharia court sharia law nílùú Ọ̀yọ́ state èèwọ̀ ni titi yín tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ dá sí ẹ dá sí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kì í ṣe pẹ̀lú ìjà pé a máa ń ná ẹni ṣe ẹ dákun the same thing náà rẹ̀ tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nínú tó jẹ́ kọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ kó le tó bó ṣe lé yẹn ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nínú tó jẹ́ ó le tó bó ṣe lé wà láyẹ̀ wà ẹwà ń bẹ̀ torí pé uslub tẹ́ fi ń dá sí ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ yẹn kò sí opposition tó máa rí uslub tẹ́ fi ń dá sí àwọn ọ̀rọ̀ tí ò ní gbarata kódà kí n tí wọ́n mú dání kọ́mọ̀dá wọn ní gbọ́ sí lẹ́nu báwo náà ṣe fẹ́ gbọ́ ẹ lọ change presentation yín ẹ change presentation yín bóun la ṣe fẹ́ báwọn yẹn sọ̀rọ̀ tó máa gbáńtà gbé wá lọ́wọ́ wọn ẹ change ẹ̀ látọ̀ burú inú ilẹ̀ Yorùbá tá a bára wa yìí ọgbọ̀gbọ́n o ọgbà kéèyàn fẹ́ lè ṣe téèyàn bá fẹ́ ṣe ọgbọ̀gbọ́n ẹ kàn lè gbé nǹkan wá kẹ gbé nǹkan yẹn kékeré kẹ ẹ dẹ expect pé àwọn tẹ fẹ́ lọ gbé fún yẹn wọ́n sẹ́ni gbà nílùú tó níbi tó jẹ́ pé àsìn Saudi náà o Nàìjíríà ò dàbí Saudi tó jẹ́ pé èdè kan ni wọ́n ń sọ ẹ̀sìn kan ni wọ́n ń sìn ilẹ̀ Yorùbá kò dàbí Saudi oríṣi ẹ̀sìn ní bẹ nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá gbé nǹkan kankan dé ẹ gbé wá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kì í ṣe pé ẹ wá gbé wá pẹ̀lú pé tẹ́ ẹ bá ti gbà á mọ̀ náà ni àgbàlagbà ẹ ti wà lẹ́nu dáwà ti pẹ́ bàbá ẹ ti wà lẹ́nu dáwà yìí ti pẹ́ I'm highly disappointed in you mi expect pé ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe dáwà pé a máa ń náyìn ní irú àwa ìlọyẹ ká máa ṣe bẹ́ẹ̀ kẹ́ wá máa pè wá sákìyèsí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́
irú àwa yìí ló yẹ ká ṣe bẹ́ẹ̀ kẹ́ wá máa pè wá sákèsí pé àfàbí Akeem pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe jẹ́jẹ́. ẹgbẹ́ sẹ̀ríà wá sínú ìlú tó jẹ́ pé oríṣi ẹ̀sìn ló wà níbẹ̀ kò sí wá gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyẹn ṣe ìjà ni wọ́n kàn ìjà lẹ́fẹ́ bá wọn jà ṣe ìjà tẹ́ bá wọn jà yẹn lọ́ba jẹ́ kí wọ́n gbà pé sẹ̀ríà tẹ́ fẹ́ gbé wá sẹ̀ríà yẹn dáa ẹ ti ń interpret sẹ̀ríà tẹ́ fẹ́ gbé wá nǹkan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe yẹn náà ẹ ti ń jẹ́ kí wọ́n kó yé wọn pé sẹ̀ríà tẹ́ fẹ́ ṣe lé wọn lórí pẹ̀lú ìwàsí yẹn ẹ ti ń fi ìwà yẹn júwe irú sẹ̀ríà tẹ́ fẹ́ gbélé wọn lórí. bó ti ẹ̀ já sí pé sẹ̀ríà nínú Islam ẹni tó dáa ni ní sẹ̀ríà nínú Islam ṣùgbọ́n ẹ dákun ṣé gbogbo tí ń jẹ́ nílẹ̀ Yorùbá ṣé gbogbo àṣẹ mùsùlùmí gbogbo wa a ní láti fari apá kan dápá kan sí ṣé gbogbo Ọ̀yọ́ state tí wọ́n ti fẹ́ gbé sẹ̀ríà lọ kalẹ̀ ṣé mùsùlùmí ni gbogbo wọn tí àwọn kan bá wá yarí they have right to yarí ẹ̀yin lẹ́mẹ̀ wá sọ pé sẹ̀ríà tá a gbé wá yìí o kì í ṣe kò sí fún kírísítẹ́nì o fún àwa mùsùlùmí nìkan ni o ẹ̀yin lẹ́mẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ explanate lẹ́mẹ̀ ṣàlàyé tó máa yé wọn pé tó bá ti jẹ́ pé fún ẹ̀yin mùsùlùmí ni bọ́ ẹ̀ ṣàlàyé ẹ̀ jẹ́ kó yé wọn ẹ̀ kàn bọ́ sórí social media lẹ́bẹ̀rẹ̀ sí ní ṣàlàgídí pé àmọ́ náà ni o ẹ lọ gbé kalẹ̀ ẹ ṣẹ́gbà fún wọn odidi mufti ẹni tí wọ́n á kó ìdájọ́ ẹ̀sìn lọ bá tó wá ń ṣe báyẹn ẹni tó máa yanjú ìjà kì í dá síjà ẹni tó máa parí ìjà kì í dá síjà kì í wòran ìjà torí tó náà bá ti wòran ìjà tó dá síjà òun náà ti wà nínú ẹni tí ó rojọ́ kò sí nínú ẹni tí ó dájọ́ ìjà mọ́ mufti ẹni tí ó máa dájọ́ mufti ìwò bàbá ẹ kó kù díẹ̀ káàtó ẹ mọ tí àwọn nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ ẹ máa farabalẹ̀ kẹ́ ẹ máa wo báwo ni nǹkan yẹn ṣe ń lọ kẹ́ ẹ tó máa dá sí. ẹ máa kọ́kọ́ farabalẹ̀ wo pé kí ni tí ń ṣẹlẹ̀ yìí o báwo ló ṣe ń lọ o kẹ́ ẹ tó ń sáré máa dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n bá ń ṣẹlẹ̀. bàbá struggle cough ẹ jẹ́ ká lọ wò náà o ẹ jẹ́ lọ wò sọ kí lọ́wọ́ bá sọ ní struggle cough struggle àní àm Ọlọ́run sọ̀rọ̀ gbogbo irú tí wọ́n ń ṣe yìí kí Ọlọ́run sọ ní Quran 6 verse 107 ẹ jẹ́ àjọ lọ kà Quran 6 verse 107 Ọlọ́run sọ irú tí bàbá ń ṣe yìí tí bàbá mufti ìlú wo ń ṣe yìí Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ náà Al-Qur'an Ọlọ́run sọ ọ̀nà tó lọ́n ti sọ́pọ̀ o ṣùgbọ́n struggle àní àm Quran 6 verse 107 ẹ jẹ́ àjọ lọ wò ẹ lọ sí Quran 6 verse 107 Ọlọ́run walau sha'a Allahu ma ashraku wa ma ja'alnaka alayhim hafizan Ọlọ́run ní tó bá jẹ́ pé tó bá wu Ọlọ́run ọba ni Quran 6 ẹ lọ wò Quran 6 verse 107 walau sha'a Allahu ma ashraku tó bá wu Ọlọ́run ọba ni ma ashraku àdìrẹ́ nìkankan tí ó máa ṣẹbọ ànìrẹ́ nìkankan tó máa jẹ́ olóòṣà ànìrẹ́ nìkankan tó máa jẹ́ ọlọ́sùn ànìrẹ́ nìkankan tó máa jẹ́ onígunnu tó bá wu Ọlọ́run bẹ́ẹ̀ tó bá wọ Ọlọ́run ló jẹ́ kí onígunnu wà ló jẹ́ kí olóòṣà wà ló jẹ́ kí eléégún wà ọwọ́ Ọlọ́run ni ayé Al-Qur'an ni náà ẹ lọ kà Quran 6 verse 107 walau sha'a Allahu ma ashraku tó bá jẹ́ pé owó Ọlọ́run ni o àní rí ẹlẹ́sìn kankan mi àní rí ẹ̀sìn kankan mi yàtọ̀ sí ẹ̀sìn Islam ṣùgbọ́n kò wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ àwọn ẹ̀sìn mi wà Ọlọ́run bá wá tẹ̀síwájú pé wà má ja'alnaka alayhim hafizan bàbá mufti má ja'alnaka alayhim hafizan Ọlọ́run ni mi ò fi ọ́ ṣọ́ wọn fi wọ́n lẹ̀ Francis verse 107 Ọlọ́run ni mi ò fi ọ́ ṣọ́ wọn tó o bá ti sọ tiẹ̀ náà bá ti dọ́ Ọlọ́run tó ti ń ṣe tiwọn kọjú mọ́ tiẹ̀ máa ṣe tiẹ̀ káwọn náà máa ṣe tiwọn. má ja'alnaka alayhim hafizan Ọlọ́run ni mi ò fi ọ́ ṣọ́ wọn o mi ò fi ọ́ ṣọ́ ṣé mo fi ọ́ ṣọ́ wọn ni kí ló dé tó máa sọ àwọn ẹlẹ́bọ kiri kí ló dé tó máa sọ àwọn oníṣàngó kiri kí ló dé tó fẹ́ para rẹ lórí ọ̀rọ̀ pé ẹnìkan ń ṣẹbọ ẹnìkan ń ṣe Ṣàngó ẹnìkan ń ṣe eégún ẹnìkan ń ṣe kíní fi wọ́n lẹ̀ pẹ̀lú títí wọn kọ́pọ̀ ló kọ́ wa máa sọ pé táwọn sọ òye wa ni orí ẹ kú ni torí ẹ ò bá kú lọ́ka ayà yìí lọ́ka ṣúrájú àníàm
Francis verse 107 ló fi mọ̀ pé gbogbo téèyàn bá fẹ́ ṣe nínú ẹ̀sìn yìí ọgbà ọgbọ́n wisdom pẹ̀lú làákàyè kọ́ ọ̀dẹ̀ farabalẹ̀. ọlọ́run lọ́wọ́ ọ̀nà wa níbi pé mọ́jà nínú ọgá àléhìn àfisọ mi ò fi ọ́ sọ wọn o lẹ́yìn kó wí tiẹ̀ kó ọ̀dẹ̀ fi ọ́lẹ̀ ìjáde ni o dáadé ta lè fẹ́ bájà ẹ fẹ́ gbé sẹ̀ríà ọ̀gá fẹ́ gbé sẹ̀ríà sílùú Ọ̀yọ́ state àwọn kan dẹ̀ pariwo pa àwọn ọ̀fẹ́ because wọn àmọ́rú sẹ̀ríà tí wọ́n fẹ́ pass lórí àwọn torí pé wọn kì í ṣe mùsùlùmí òríyà ń bẹ freedom ń bẹ wọn kì í torí pé wọn kì í ṣe mùsùlùmí ṣé náà muslim ò ní ṣe àwọn náà ní gbèsè ayé tí wọ́n lè lò ní tí wọ́n lè gbé ni gẹ́gẹ́ bí mùsùlùmí we have our own sharia law tá a gbọ́dọ̀ ta tí a gbọ́dọ̀ tẹ̀lé tá a máa tẹ̀lé torí pé àwọn tí wọ́n ń tẹ̀lé yẹn àwọn tí ì ṣe mùsùlùmí kọ́ ṣíṣe rí àwọn yẹn ǹjẹ́ ó máa ṣiṣẹ́ lórí àwọn tí kì í ṣe mùsùlùmí títí wa ṣíṣe rí àti wọ́n fẹ́ pàṣẹ yẹn ǹjẹ́ ó máa ṣiṣẹ́ lórí àwọn tí ó jẹ́ ọ̀rọ̀ ni wọ́n ń ṣe ṣíṣe rí àwọn yẹn tí ó tẹ́ bá tẹ̀ wá fẹ́ pàṣẹ sẹ̀rí àyẹn pé kó ẹfẹ́ generalize ẹ̀ ṣé bí Mufti ṣe ṣẹ́hun ni wọ́n á ṣe gbà á. wọ́n lọ sí conference kan náà lẹ́nu bíjọ́ mélòó kan ọ̀tọ̀ lọ̀rọ̀ tí wọ́n bí wọ́n léèrè ọ̀tọ̀ ní ọ̀rọ̀ Yorùbá nation ni wọ́n lọ sọ́ńbẹ̀. What is your own concern with Yorùbá nation? Kí ni títí pẹ̀lú Yorùbá nation? Kí ni títí pẹ̀lú Yorùbá nation? A pè é lórí ọ̀rọ̀ Yorùbá nation and you decline. Dá sí. So ṣe èèyàn kan wà máa pèmí náà pé kí wọ́n máa lọ sí rally fún àwọn Pakistani yóò tẹ̀lé kí lọ́kàn mi pẹ̀lú Pakistani kí lọ́kàn mi pẹ̀lú Pakistani ṣe èèyàn kan bẹ̀rẹ̀ àfẹ́sẹ̀ rally o torí Pakistan o kí lọ́kàn mi pẹ̀lú Pakistan kí lọ́kàn mi pẹ̀lú Pakistan ogun tí mẹ́rin ilẹ̀ Yorùbá kò jọ ogun tí mẹ́rin Pakistan lọ. ọ̀rọ̀ ṣẹ̀ríà tí wọ́n gbé lọ sí ìlú Ọ̀yọ́ state ó kọjá tí Mufti kan kàn jókòó tí ọkàn máa pariwo báwọn bẹ́ẹ̀ máa lagídí pé táwọn bá ti gbà ogun ní ọ̀dà ẹ máa lù wọ́n ní rárá o Islam doesn't allow that. ṣé báyà Al-Qur'an ni wọ́n kàn yẹn sọ́tọ̀ àníyàn Francis verse 107 walau sha Allahu ma ashraku wa ma ja'alnaka alayhim hafizan àfíọ́sọ́ wọn àníkọ́ ọmọ tẹ́lì wọn káàkiri kọ́ ọmọ sọ wọn káàkiri pé eléyìí ara eléyìí wọ́n ti ń ṣe eléyìí o gbọ́dọ̀ gbà fún ọ gbọ́dọ̀ ṣe eléyìí o so la ikraha fi dini qad tabayyana rushdu minal ghayy a ti fi hàn wọ́n a ti ṣàlàyé fún wọn pé ọ̀nà rẹ o ànú rẹ o kó lè kálukú ọmọ kan bẹ́ẹ̀ ó ní kálukú dẹ̀ títí ṣe tó wù kí ni títí wá kí ni títí ẹ láti fẹ́ para rẹ lórí ìdájọ́ kan tọ́lọ́run òfin sí ọlọ́wọ́ tó kàn fẹ́ para rẹ dànù ó ní Ọlọ́run tó sọ pé wà mọ́ áńtà àléyìn bí wàkílì àtún fún oníyọ̀ǹda kó owó kókó mọ́ wọn pé dandan kásì ẹ̀sìn rẹ àfún oníyọ̀ǹda pé ọgbọ́dọ̀ owó mọ́ wọn o pé táwọn bá ti sí ẹ̀sìn rẹ o wàhálà ni àfún oníyọ̀ǹda kó owó kókó mọ́ wọn pé dandan kásì ẹ̀sìn rẹ bàí túláàsì wà mọ́ áńtà àléyìn bí wàkílì ọgbọ́dọ̀ sọ wọn kiri ó tún gbọ́dọ̀ owó mọ́ wọn pé ẹ̀sìn mi lẹ́gbẹ́dọ̀ ṣe bàbá Mufti wo iṣẹ́ títẹ́ ẹsẹ̀ yẹn iṣẹ́ ó kù díẹ̀ káàtó tẹ́ ẹ bá fẹ́ pass àwọn informations tó jẹ́ ti Islam kì í ṣe bá bá lápò ẹnìkankan lórí Islam Ọlọ́run ló ní ẹ̀sìn Islam. Ọlọ́run ló ní ẹ̀sìn Islam. Law sha'a Allahu laja'alakum ummatan wahidatan. tó bá jẹ́ pé dandan gbogbo wa compulsory gbogbo wa Islam lágbọ́dọ̀ ṣe agbára rẹ̀ wá ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ẹnìkankan kó sọ owó yẹn gbogbo ayé di mùsùlùmí ọwọ́ Ọlọ́run lágbára yẹn wà ọwọ́ Ọlọ́run ò ní agbára yẹn wà Ọlọ́run ni kó ṣe yẹn kí gbogbo èèyàn ó di mùsùlùmí ṣùgbọ́n agbára yẹn bẹ lọ́wọ́ Ọlọ́run kò ṣe táwa níwọ́ tá lọ wá ibi oníkálukú bára rẹ̀ kó oníkálukú maintain champion maintain your own champion wọ́n tó jẹ́ mùsùlùmí àwọn tó jẹ́ mùsùlùmí let us maintain our own champion ẹni ó jẹ́ Christian maintain your own champion ẹni ó jẹ́ oníṣẹ̀ṣe maintain your own champion kó ní kálukú ọdẹ pé kó pèpè lójú ọ̀nà Islam tó wà pé ẹ̀sìn mi dá o wàá máa ròyìn tó dá nínú ẹ̀sìn ẹ
ẹni tọ́lọ́run bá fẹ́ kọ́ bọ́ ṣẹ̀sìn rẹ ọmọ àbọ̀ ẹ̀ ṣe ẹni tí ọba ti wá ṣe yẹn kì í ṣe pé bóyá àwa múra kẹ́kẹ́kẹ́kẹ́ sẹ̀ríà agbọ́dọ̀ ṣe sẹ̀ríà agbọ́dọ̀ ṣe sẹ̀ríà táwọn bá ti gbé kalẹ̀ táwọn bá ti gba sẹ̀ríà ẹ lu wọn ní níbo ló ti ṣe bẹ́ẹ̀ níbo ló ti ṣe bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè lẹ́ẹ̀dì lọ́ọ́ máa lu àwọn èèyàn tó ní pé wọ́n gba sẹ̀ríà ṣé iṣẹ́ sí yẹn ló máa jẹ́ kán gbà gbogbo ń tàn sọ fún yín nìyẹn ẹ̀yin Salafi 1990 extremist in religion ẹ yọkùo extremism àṣejù extremism in religion ẹ lọ yọ kúrò ní sọ́tù kọ ọlọ́run tó sọ pé wà máa ń anta àléhìn bíjà báàrin sọ́tù kọ ẹjá lọ wò ní verse 45 ọlọ́run mi ò ní kọ́ jẹ wọ́n nípa o má jẹ wọ́n nípa fọ́níkàlùkù lẹ̀ lórí títí ẹ̀ máa anta àléhìn bíjà báàrin mi ò sọ pé kọ́ jẹ wọ́n nípa ọlọ́run sọ fún ànábì rẹ̀ tọrọ níṣẹ́ mi ò sọ fún ọ pé kó mú wọn tipátipá o má mú wọn tipátipá o má jẹ wọn nípa o má anta àléhìn bíjà báàrin má jẹ wọn nípa má fagídí mú wọn má kó wọn papá mọ́ra ṣe tó bá jẹ́ pé ẹ̀yin lànà bí tọ́lọ́run ẹnìkan kò ní tọwọ́ yín gbà Islam pẹ̀lú bí a ṣe ń ṣe yìí tó bá jẹ́ pé ẹ̀yin lànà bí tọ́lọ́run ọba rán wá sáyé ẹnìkan kò ní gba Islam lọ́wọ́ yín ṣé uslubu náà uslubu àwọn ọ̀nà tẹ́ gbà káwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ náà lélẹ̀ táwọn èèyàn fi gbà ṣe báwọn bí ṣe pèpè lélẹ̀ táwọn èèyàn fi gbà táwọn fi gbà táwọn fi gbà. ṣé bí òṣèlú Muhammad sallallahu alaihi wasallam ṣé bó ṣe pèpè rẹ̀ pé tẹ́ ẹ bá ti gbé sẹ̀rí àdájọ́ àbájá ẹ máa ń ná wọn ní ànábì tó jókòó àlàáfíà pẹ̀lú àwọn Yehudi àti Nasara òṣèlú Muhammad tó jókòó àpérò pẹ̀lú àwọn Yehudi àtàwọn Nasara tọ́jọ́ ṣe pàdé àlàáfíà náà bá ti gba nínú òlú pẹ̀lú bójú ṣe làtọ́ yìí léde ní nínú òlú tọ́lọ́ba tó níjòyè tó ní constitution tán ti ṣe lé wa lórí tẹ́ẹ̀rí nǹkan kan sí lórí yẹn tó ní tọ́jọ́ pé constitution ẹlẹ́bọ̀ là ń lò táàrí nǹkan kan sí lórí yẹn. So ṣẹ̀ríà táwa fẹ́ tẹ tí ẹ fẹ́ gbé kalẹ̀ nílùú Ọ̀yọ́ state so túláàsì ẹ fẹ́ jà bára ẹ̀ so ẹ fẹ́ túláàsì rẹ̀ lé wọn lórí ní tèmi expect látọ̀dọ̀ bàbá mufti wo ni pé n ta fẹ́ gbé kalẹ̀ yìí o ẹ ṣàlàyé pé ṣẹ̀ríà tá fẹ́ gbé kalẹ̀ yìí o kì í ṣe kò sí fún kìrìsìtẹ́nì o kò sí fún àwọn oníṣẹ̀ṣe o àwọn tá a jẹ́ mùsùlùmí ni o tó bá dẹ̀ jẹ́ pé ṣẹ̀ríà yẹn ẹ fẹ́ kí wọ́n gbé wọnú constitution Ọ̀yọ́ state náà ni ẹ jókòó àlàáfíà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe àti àwọn christian àwọn náà ẹ máa jẹ́ kí wọ́n wọ ṣẹ̀ríà tẹ́ fẹ́ pass now ẹ kàn sàdé gbé ṣẹ̀ríà wọlé òfin tí ẹ fẹ́ lò lórí àwọn èèyàn kan tí àwọn èèyàn òdẹ ní nígbà nípa ẹ̀sìn wa ẹ lè fẹ́ kí wọ́n accept ẹ̀ bẹ́ẹ̀ kádà accept ẹ̀ bẹ́ẹ̀ ẹ ní láti pèlè wọn táwọn náà bá rí àwọn ìṣòro orí kúkú tí wọ́n bá rí pé òfin tí yọ ṣàǹfààní fún wa ni kódà bọ̀ fẹ́ ṣàbùsí ààrẹ tí ó sọ pé òfin ìdá nínú wọn kódà kọjá pé wọ́n fẹ́ ṣàbùsí wọn fẹ́ gbà ààrẹ tí ó sọ pé kò sí tó bad òfin eléyìí kọ̀kọ́ lu ẹ̀sìn ẹnì kankan òfin torí pé n tó le jù nínú òfin náà ni pé ṣé òfin tí wọ́n gbé wáyìí ṣé kò dí mi lọ́wọ́ kí n má ṣẹ̀sìn mi ṣé kò dí kírísítà ní owó ti tẹ̀ pé òfin tí wọ́n gbé wáyìí o ṣé kò dí mi lọ́wọ́ kí n má lọ chọ́ọ̀chì kí n má ṣe sóòrù kí n má ṣe lọ́ mi àwọn oníṣàṣe ní owó ti tiwọn pé àwọn òfin yìí o ṣé kò dí mi lọ́wọ́ kí n má ṣe òsà mi kí n má jùbà fún ifá kí n má jùbà fún pẹ̀lẹ́ ṣé òfin yóò dí mi lọ́wọ́ bẹ́ẹ̀ tán bá ti rí pé òfin tó fi ààyè lẹ̀ fún ẹ̀sìn oníkálukú ni tó dẹ̀ protect àwa mùsùlùmí nípa ìlànà àti ìgbésí ayé wa kálás kí ló tún kù kí wá sí pé ẹ máa wá fẹ́ jà bára àwọn kan yẹn wá pé ẹ wà mo ní túláṣí pé táwọn bá ti fẹ́ táwọn bá ti gbà ó túmọ̀ sí pé ẹ ti ń ṣe àfihàn pé òfin tí ẹ fẹ́ gbélé wọn lórí wọn kì í sí òfin tó lè fi fọ wọn gbogbo tí ń jẹ́ òfin o ká sọ tí ń jòdodo òfin kò lè fẹ́ fọ ẹni ẹ̀dì láíláí òfin ò lè fẹ́ fọ ìkà ìwà abú tí bá ń bẹ lọ́wọ́ èyí òfin ò lè fẹ́ rẹ̀ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ kì í máa ṣe ìletò odidi ìlú Ọ̀yọ́ state ó ní iye òǹkà mùsùlùmí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ní iye òǹkà kìrìsìtẹ́nì tí ń bẹ́ẹ̀ ó ní iye òǹkà oníṣẹ̀ṣe tí ń bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn kan tó ti wà nísìn àwọn ẹ̀kàǹkà àwọn ìjọ ẹ̀kàǹkà
ṣé bàbá kẹ lọ mọ̀ àwọn ìjọ kan ti wà tán pé àwọn ìjọ ẹ̀kàǹkà tá máa ń ṣe ọlọ́run wọn nìyẹn o ọlọ́run yí ọlọ́run wú àwọn ìjọ ẹ̀kàǹkà àwọn náà ti wà á pa wọn ni bàbá lè wọn sáwọn láti dájọ́ wọn ni sáwọn láti dájọ́ wọn ni. àwọn kan tó ń bẹ tó jẹ́ pé grey ni wọ́n àwọn ìjọ mo ra ìwé wọn nígbà kan tí mo fẹ́ mọ̀ nípa àwọn ẹlẹ́sìn yẹn tí mo ra ìwé wọn ó ti lé 10 years o tí mo ti mọ̀ nípa àwọn ẹlẹ́sìn yìí àwọn ẹlẹ́sìn grey ẹ jẹ́ n fi ìwé wọn ẹ jẹ́ n fi hàn yín. The grey message Abdulsin ó ní olórí wọn ó rè ìwé wọn rè sẹ́rí Abdulsin in the light of truth ó rè the grey message ẹlẹ́sìn kan làwọn náà o láti wà Nàìjíríà ti pẹ́ o mẹ́ta ni ìwé wọn tí mo rà. ìwé wọn rè sẹ́rí in the light of truth ẹ̀rí Abdulsin ó ní olórí wọn. Abdulsin lọ́kọ́ in the light of truth the grey message ṣẹ́ẹ̀tì ráyẹ the grey message mẹ́ta ṣẹ́ẹ̀tì ráyẹ mẹ́ta ni ìwé wọn ti mọ̀ rà pé àwọn ẹlẹ́sìn yìí pé mo fẹ́ mọ̀ nípa àwọn ẹlẹ́sìn yìí mo rí láti darapọ̀ mọ́ wọn mo lọ sí ibi tí wọ́n ti máa ń ṣèjọsìn mo ra ìwé wọn mo bẹ̀rẹ̀ sí ní kà á ọ̀pọ̀ ń pé mo rí pé ẹ̀sìn tí wọ́n àwọn eléyìí sìn ẹ̀sìn tí wọ́n ní ṣé mo jáde pé ìsọ̀ kankan lórí ẹ̀sìn wọn rí mi sọ kankan lórí ẹ̀sìn wọn rí ó ń bẹ nínú ìwé wọn tó jẹ́ pé mo kà á tẹ́mi gangan mo ti tọ́jẹ́ tí ó ṣe é lo ìgbésí ayé yàn nínú ìwé tí wọ́n kọ àwọn nǹkan mi sì ń bẹ́ẹ̀ tó jẹ́ pé mi ń lè lò ó so ti yé báyẹn so ẹ̀sìn ti pọ̀ gan ibi tí mo lọ nìyẹn ẹ̀sìn ti pọ̀ gan ìwé yìí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń lò ní Nàìjíríà kò sí tàn sí o wọ́n ń bẹ lọ́sùn state wọ́n ń bẹ lọ́yọ̀ state wọ́n ń bẹ Lagos state Abdulsin òun lẹni tó kọ ìwé yìí òun ni lídà wọn kì í sọ ọmọ Nàìjíríà ni lídà wọn o ìkànnì àwọn olórí wa ní Nàìjíríà nínú àwọn alágbára Nàìjíríà òun ló mú ẹ̀sìn yìí wọ Nàìjíríà the grey message ẹ̀kọ́ta wọn ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ta wọn ó ń bẹ lẹ́kọ̀ọ́ ìwé yìí nínú ìwé yìí ni mo ti understand kíní kan tí wọ́n ń pè ní power of volition mo ti mẹ́sẹ̀ léde torí mi ti ráyè ka ìwé ìtàn torí kò sáyè fún mi ṣùgbọ́n ibi tí mo kàdé lẹ́yìn àwọn táìmù tí mo rà á mo rẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí mo lè rí lò fún láìpẹ́ mo rí kọ́ mbẹ̀ eléyìí tí mo sì gbé òwúlò fún mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò tàǹpà ẹ̀sìn wọn mi ò dẹ̀fẹ́ nu kún ẹ̀sìn wọn èèyàn mi kan tó darapọ̀ mọ́ gbà yẹn ẹni ajọ́ kírun ni sàdédé lọ́lọ́wọ́ kírun mọ́ ó ní kí ló dé ó lọ́wọ́ kírun mọ́ ó lóun ti rí ẹ̀sìn kan tó ń fẹ́ máa ṣe mo ní kí lórúkọ rẹ̀ ó ní the grey message ọba dẹ̀ mú òye wa ọba fi hàn mí mo ní kí ni bẹ́ẹ̀ kí náà ń ṣe bẹ́ẹ̀ ọlẹ́sìn tó ń ṣe ní ẹsẹ̀ nìyẹn o pé àwọn ní táìmù wọn lọ́jọ́ tí wọ́n máa ń lọ ṣe ìsìn tán bá ti lọ wọ́n á ṣe mítìnì wọ́n á kàwé yẹn láàrin ara wọn wọ́n á tún ṣe kíni wọ́n á explain rẹ̀ láàrin ara wọn ọ̀rẹ́ wa máa kírun má fi rún lẹ nígbà tí ọ̀dẹ̀ dàmú ní ọ̀dà ibi ẹ̀sìn yín yẹn èmi náà fẹ́ mọ̀ nípa rẹ̀ ìjọ́ wo lẹ máa ń ṣèsìn jẹ́ àjọ lọ èlò níwèé yín mo dẹ̀ mú owó lọ́wọ́ ńjọ́ yẹn adẹ̀jọ lọ mo jókòó gbogbo wọn jókòó èèyàn kan dé olójú àbùdíde fún ẹni akíra ẹ̀ka wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ka ìwé wọn wọ́n kà èmi náà dẹ̀ rà mo ra pé mélòó ni màá rà ẹni tí agbára mi bá kẹ́yọ kan pé ìwọ̀n mẹ́ta làwọn máa ń tà papọ̀ èlò mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ sọ yẹ mo dẹ̀ fún wọn lówó mẹ́tẹ̀ẹ̀ta mo dẹ̀ rà pé èmi náà fẹ́ ka ìwé yìí pé mo fẹ́ mọ irú ẹ̀sìn tó tún wo lélẹ́yìn bó náà ti mẹ́sìn wa wọ́n dẹ̀ sọ sórí mẹ́sẹ̀ mo wá bí wọ́n ṣe mú wá láti bẹ́ni ẹ̀ ṣe lọ tó travel out of this country tó bá ìwé yẹn pàdé ní library tó dẹ̀ so ó dẹ̀ rí pé irú ẹ̀sìn wo lélẹ́yìn ó dẹ̀ ra ìwé yẹn ó dẹ̀ wá Nàìjíríà ó dẹ̀ introduce ẹ̀ ó dẹ̀ kọ́ temple sẹ́kọ̀ọ́ from there wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sí state káàkiri ẹ̀sìn kan lélẹ̀ o àwọn ẹ̀kanka náà ti dé o àwọn ẹ̀kanka ẹ̀sìn kan nìyẹn o ẹ̀kanka kìrìsìtẹ́nì nìkan kọ́ ní bẹ ní Nàìjíríà o mùsùlùmí kan nìkan kọ́ ní bẹ ní Nàìjíríà o oníṣẹ̀ṣe nìkan kọ́ ló ń bẹ ní Nàìjíríà o ẹ̀sìn ti pọ̀ o ẹ̀sìn ti pọ̀ Ọlọ́ni mi ò fi wọ́ sọ wọn mi ò ní kọ́ ọ máa sọ wọn oníkálukú pèpè sídìí ẹ̀sìn rẹ̀ gbogbo tó bá dá nínú ẹ̀sìn rẹ̀ fi pèpè ṣàlàyé fáwọn èèyàn ẹni táwa gbé dání lélẹ́yìí o ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni o iṣẹ́ ẹ̀sìn jàgídíjàgẹ́ o àwa kì í pààyàn ní Islam o ẹni tẹ́ bá ti ní ti pààyàn Islam wa kọ́lọ́kọ́ òpó ẹ̀sìn Islam márààrún ohun gangan
ní gbogbo tí ń jẹ́ ẹ̀sìn wa dúró lé lórí. Á pèpè ẹni tọ́lọ́run bá fẹ́ kó ṣe Islam kó bá wa ṣe ọmọ àgbà Islam lọ́wọ́ wa. Ẹni tọ́lọ́run bá sọ pé kì í ṣe Islam ni ó ṣe kò sí bá a ṣe lè pé tó inú ẹ̀sìn mi ni ó lọ. Tó bá wá lọ sínú ẹ̀sìn mi so àbá pa àbá sọ di àbá àmà sọ kiri. So ẹ̀sìn ṣẹ̀ríà tí wọ́n fẹ́ gbé wọ ìlú Ọ̀yọ́ state a sọ pé ntọ́ dáa ní ṣẹ̀ríà ṣùgbọ́n ọ̀nà wo lẹ fẹ́ gbàgbé wọ Ọ̀yọ́ state ọ̀nà wo lẹ fẹ́ gbàgbé wọ Ọ̀yọ́ state ṣé bí bàbá mufti bí wọ́n ṣe ń tán múra kankan ṣé mùsùlùmí nìkan ló ní Ọ̀yọ́ state ṣé mùsùlùmí nìkan ló ní Ọ̀yọ́ state ibi tó bá ti jẹ́ pé ẹlẹ́sìn ti ń bẹ́ẹ̀ pọ̀ tẹ́ ẹ bá fẹ́ introduce nǹkan nínú ẹ̀sìn láwùjọ yẹn we have to apply wisdom torí pé àwọn ọlọ́gbọ́n olóye ń bẹ nínú ẹ̀sìn yòókù náà bá a ṣe láwọn ọ̀jọ̀gbọ́n nínú Islam àwọn tó gbọ́n bẹ nínú kìrìsìtẹ́nì tó ń jẹ́ ọ̀jọ̀gbọ́n àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n bẹ nínú oníṣẹ̀ṣe ẹ̀ẹ̀kan lè máa gbé nǹkan kan bọ̀ dogmatically kẹ́ẹ̀kan expect kí wọ́n gbà lọ́wọ́ yé dogmatically ẹni láti ṣàlàyé n ta gbé wáyé o àwa mùsùlùmí nìkan la fẹ́ máa lò ó a kàn fẹ́ kí gómìnà kọ́ ẹ̀dọ́sì ẹ̀ fún alọ́yọ̀ state ní o kálás ẹ ṣàlàyé gbogbo yẹn ẹ sọ kankan kankan fẹ́ ní wọ́n fẹ́ execute wọ́n fẹ́ gbé sẹ̀ríà kalẹ̀ nílùú Ọ̀yọ́ state tí wọ́n so kò tí ì fa wàhálà kò tí ì lé débi pé kẹ́ wá máa sọ lórí social media pé ẹni tí ó bá ti gbà ẹ máa kó pankẹ́rẹ́ lọ́mọ ìlú wọn ní ta lẹ́fẹ́lù báwo lẹ́fẹ́lù táwọn kírísítẹ́nì Ọ̀yọ́ state lẹ́fẹ́lù ni àbáwọn oníṣẹ̀ṣe lẹ́fẹ́lù ṣé o kì í Ṣèyí Mákindé kírísítẹ́nì ní sóò lẹ́fẹ́lù ọlù ni oníṣẹ̀ṣe bẹ́nu ìjọba Ṣèyí Mákindé mùsùlùmí bẹ́nu ìjọba Ṣèyí Mákindé kírísítẹ́nì bẹ́nu ìjọba Ṣèyí Mákindé kódà ẹni tí ń ṣe ẹ̀sìn ẹlẹ́sìn grey ó bẹ́nu ìjọba Ṣèyí Mákindé ẹlẹ́sìn ẹ̀kánkà ó bẹ́nu ìjọba Ṣèyí Mákindé. Kí ló dé ẹ má jẹ́ ká kórìíra àwọn èèyàn wọ̀nyí kí lẹ fẹ́ kórìíra wọn sí tí mo bá ń bá wọn jà wọ́n ṣe tí ọ̀dà nípa ẹ̀sìn mi ni mo fi bá wọn jà èmi ò kórìíra ẹnì kankan tí má dẹ̀ ti bá ọjà mo ti bẹ́ ọjà mo ti kó òrùrí ẹnìyẹn èmi ò kí ń bá yàn já ìjà kí wá ní ọ sínú tó bá ti sọ nǹkan kan nípa ẹ̀sìn mi tí ó tẹ́ mi lọ́rùn gbà pé mi náà fà yá rẹ̀ báàgì kó ní kálukú ó dúró lórí ẹ̀sìn ẹ̀ má fẹ́ nu àbùkù kan ẹ̀sìn mi má fẹ́ nu àbùkù kan àwọn ànábì Ọlọ́run má fẹ́ nu àbùkù kan ànábì Muhammad má fẹ́ nu àbùkù kan ànábì Muhammad ẹni tó jẹ́ ànábì yín náà fẹ́ nu àbùkù kan iná fà ìdè pé bóyá mo ní special motive kan tàbí bóyá mo ní àníyàn pé bá gẹ́gẹ́ máa bá oníṣẹ̀ṣe jà tàbí gẹ́gẹ́ máa oníṣẹ̀ṣe ń bẹ nù ràn mi oníṣẹ̀ṣe ń bẹ onífà ń bẹ nù ràn mi ẹ̀gbọ́n bàbá mi tájọjọ́ ọmọ bàbá onífà ni ifá ló dẹ̀ ṣe kú tí mo dẹ̀ máa ń lọ síbẹ̀ tá a dẹ̀ jọ lọ́jọ́ sí. gbogbo ọdún ilé oníkálukú nílẹ̀ Yorùbá yìí oníkálukú ló níbi tó belong sí ẹni tí yóò belong sí onífá yóò belong sí eléégún ẹni tí yóò belong sí eléégún yóò belong sí oníṣàngó ẹni tí yóò belong sí oníṣàngó yóò belong sí Ọlọ́ṣun bó ṣe rí nìyẹn tọ́lọ́ bá wá fọ̀ wá jáde kó mbẹ́ tá a di mùsùlùmí sọ wá ní ká mú wọn kárí wọn gẹ́gẹ́ bí ọ̀tá sórí ká sọ wọ́n dọ̀tá tí àwọn ẹni Ọlọ́run tó bá jẹ́ pé wọ́n sọ àwọn baba ńlá tí baba sọ̀tá táyé pé wọ́n bá wọn sọ̀tá ṣé wọ́n á jẹ́ káwá ìlọ kéwú. ṣé wọ́n á jẹ́ ká lọ kéwú. bàbá mufti ìwò pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yé gúlégúlé yín ti pọ̀ jù gúlégúlé yín ó ti pọ̀ jù ẹ rọra Islam kì í ṣe ẹ̀sìn ilé baba ẹni kankan kì í ṣẹ̀sìn náà rẹ baba ẹni kankan ẹ̀sìn gbogbo ayé ni ẹ̀sìn ọlọ́ni ẹ̀sìn fámìlì ẹni kankan kọ́ gbogbo alájọ ní Islam bẹ́ẹ̀ ṣe ń ṣe ojú ń tì wá tí wọ́n bá ń pèèyàn lólè fúnra ìlà ìyọ́pàá fún ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe ojú ń tì wá ẹ pèpè bìlì hídìmà wà ní fọwọ́ ìsọ́tìlẹ̀ hasana inú òlù tí yẹn bá ti di pé kì í sóò nìkan lòún wà níbẹ̀ àwọn ẹ̀yà mi ń bẹ níbẹ̀ ó ti di àfi sùúrù gbé ilẹ̀ Yorùbá gbogbo wájú bára wá bẹ̀ ọkọ̀ ọ̀nà inú ọkọ̀ ọ̀nà ní gbogbo wájú wà orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ nínú òlù ọlọ́lọ́mọ iye ẹ̀sìn tó ń bẹ nínú ìlú ẹnì kọ̀ọ̀kan wa tí a rí pé inú ọkọ̀ náà lájọ wà àjọ wa sí kíni àjọ wa fi làákàyè bára wa gbé ni àjọ fi ọgbọ́n bára wa gbé ni
àwọn kìrìsìtẹ́nì lè gbé òfin tí wọ́n wá kálá fẹ́ sí lórí wa bàbá mufti sẹ́yìn lè gbà káwọn kìrìsìtẹ́nì ọ̀kan kọ òfin kákan gbé òfin pé àwa kìrìsìtẹ́nì o òfin tá a fẹ́ máa lò rè o nílùú Ọ̀yọ́ state o kákan gbé wá sí àwọn Muslim Council Ọ̀yọ́ state tí wọ́n máa gbà èmi náà fi rora wa wò ẹja fi rora wa wò pé òfin táwa kìrìsìtẹ́nì náà tá a kọ yo akọ nínú 7 book of Moses adẹ̀fẹ́ ká máa lò nílùú Ọ̀yọ́ state láì jẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n understand pé irú òfin wo ni wọ́n láwọn kọ irú òfin wo ni láwọn kọ wá kọ́kàtà èdè announce káàdẹ̀ sọ pé àwọn fẹ́ execute àwọn fẹ́ kí gbogbo mùsùlùmí ó máa lò nílùú Ọ̀yọ́ state sí àwọn Muslim Council Ọ̀yọ́ state ṣé wọ́n máa gbà á láì máa rú òfin yẹn láì máa rú tí wọ́n kọ síbẹ̀ láì máa rú òfin tí wọ́n gbé wá ṣé wọ́n máa gbà wọn ò ní gbà sí mùsùlùmí ni mí àwọn mùsùlùmí àìgbàgbàkúgbà o Ọlọ́run òfin yẹn rán wa o àìgbàgbàkúgbà o ṣé mùsùlùmí ni mí a lè gbà àwọn mùsùlùmí àkí ń gbàgbàkúgbà ó dà tẹ́ bá gbé nǹkan dáadáa ní tẹ́ ẹ̀ bá pè wá sí á yí dànù ni pé torí pé a rí pé ṣebí ọ̀rọ̀ Yorùbá nation tí tààfà ṣebí torí pé tí ọ̀jẹ̀ káwọn kan dá sí inú àwọn scholars wa wọ́n ní wọn pé àwọn dá sí pé torí ìdí eléyìí tí Yorùbá nation bá bọ́ sí wọ́n máa yan Islam jẹ ṣe ti rí ọ̀rọ̀ wọ́n ní wọn pé àwọn dá sí pé àwọn ọjọ́ bẹ̀rẹ̀ pé definitely tí Yorùbá nation bá bọ́ sí o wọ́n máa yan Islam jẹ ṣebí tó fà tí ọ̀pọ̀lọpọ̀ fi dá sí nìyẹn pé so láti bẹ̀rẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ Yorùbá nation ó yẹ kí wọ́n ọjọ́ jókòó àpérò káwọn náà ò ní impact táwọn náà máa take pé so Yorùbá nation ó wá di tí ó fẹjú tán wọ́n wá ní káwọn máa bọ̀ ó túmọ̀ sí pé wọ́n á yàn àwọn jẹ pé wọ́n máa yan Islam jẹ excuse àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn scholars wa nìyẹn lórí àlọ́ ọ̀pọ̀lọpọ̀ bàbá kí ló ṣẹlẹ̀ kí ló dé ìkankan àwọn excuses tí wọ́n give nìyẹn so Christian yóò kàn lè ṣàìdé gbé òfin kan wá pé abẹ́ execute òfin 7 book of Moses abẹ́ kí wọ́n gbé wọlé constitution kọjọ́ òfin Yẹ̀wúdí tàbí òfin Nàsárà sáwọn mùsùlùmí náà máa gbà á àní gbà irú ẹ̀ náà lélẹ́yìí táwọn tẹ́yìn náà bá gbé ṣẹ̀ríà kan lọ sí Ìbàdàn tẹ́lẹ̀ fẹ́ kí wọ́n attach ẹ̀ máa ra òfin tí wọ́n máa lò nílùú Ọ̀yọ́ state táwọn náà bá gbà sọ yẹ kó bíjà tí bàbá mufti wa ń bínú tó ń jà tẹ́lẹ̀ àwọn ọlọ́mọ akópa akẹ́lẹ́ àwọn ọlọ́mọ lu àwọn Christian ẹ máa lù wọn kì í sọ̀rọ̀ nìyẹn o bàbá mufti mo sọ́rí o ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tó wá ti di ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ànábì ò lè pèpè báyìí kọ́rẹ́ ni ṣe Islam o ànábì ò lè tó wá jẹ́ pé báyìí ṣe ń ṣe ànábì náà ṣe ànábì Muhammad sallallahu alaihi wasallam tó wá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ló náà ṣe ẹnìkan ò ní sẹ́kù ní Islam ẹnìkan ò ní bá ṣe Islam o ẹnìkan ò ní bá ṣe Islam o tó yẹ pé bẹ́ẹ̀ ṣe ànábì Muhammad náà ló ṣe ń pèpè ẹ̀sìn pẹ̀lú àwọn ọmọ àwọn sálábì 1990 tó ń pín iná káàkiri fún gbogbo bàbá ànábì ò ní ẹnìkan bá ṣe Islam o kẹ́ẹ̀tì ẹ̀wà gbọ́ sórí program ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin Christian ọmọ ìyá kan náà ni wá o Yorùbá kan náà jọ ní gbogbo wá o ntí ṣẹ̀ríà tí àwọn ọmọ ìyá wa nínú Islam tí wọ́n fẹ́ gbé kalẹ̀ nílùú Ọ̀yọ́ state o báyìí ni o wọ́n á dẹ̀ lọ meet governor wọ́n á meet àwọn tó yẹ kí wọ́n meet lórí ẹ̀ àwọn yẹn náà kúkú wo ṣẹ̀ríà tí wọ́n fẹ́ attach mọ́ àwọn ọmọ constitution Ọ̀yọ́ state àwọn yẹn náà kúkú wo wọ́n fẹ́ check wọ́n check náà bọ́ káwá sọ pé agídí láfẹ́ fi afẹ́ túláàsì àwọn èèyàn pé gbogbo ẹfẹ́ o agbọ́dọ̀ sẹ́ni nílùú tí mùsùlùmí nìkan tó yẹ pé mùsùlùmí nìkan ni ló ń gbé bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ọmọjọ Saudi bàbá mufti ìlú wo ilẹ̀ Yorùbá ọmọjọ Pakistan ilẹ̀ Yorùbá ọjọ Saudi o ilẹ̀ Yorùbá ọjọ Egypt o kọjọ Kuwait o ilẹ̀ Yorùbá náà ń pè bí o ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí o tá a ti rí oníjìnrìn ẹ̀sìn oníranrin ẹ̀sìn tá a ti rí oníranrin ẹ̀sìn ilẹ̀ Yorùbá náà ń pè bí o ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí o tá a ti rí oríṣiríṣi èdè kódà oríṣiríṣi ni Yorùbá tá a tún sọ àtún jọra wa nínú ìsọ Yorùbá wa kò tún jọra wọn Yorùbá wo tún jọra wọn
ẹ wà fi àwa tó yẹ pé ọ̀tọ̀ ní Yorùbá tí Ifẹ̀ ń sọ, ọ̀tọ̀ ní tí Ọ̀yọ́ ń sọ, ọ̀tọ̀ ní tí Ìjẹ̀ṣà ń sọ, ọ̀tọ̀ ní tí Ògùn ń sọ. Ṣé ẹ wà fi wé àwọn tó yẹ pé èdè kan náà ń sọ, Saudi, Kuwait, Pakistan. Ẹ fi àwọn yẹn wé àwọn tó yẹ pé èdè Yorùbá tá à ń sọ gan kò tún bára wọn mọ́, kò tún jọra wọn. Ọ̀tọ̀ ní Yorùbá Ifẹ̀, ọ̀tọ̀ ní Yorùbá Èkìtì, ọ̀tọ̀ ní Yorùbá Èkìtì, àwọn Èkìtì, ọ̀tọ̀ ní Yorùbá àwọn Ìtìfẹ̀, ọ̀tọ̀ ní Yorùbá Ògùn state, Abẹ́òkúta, ọ̀tọ̀ ní ti Ìjẹ̀bú. Ní Yorùbá kẹ́nà ni ọ̀tọ̀ ní Yorùbá Ọ̀yọ́, àwa ilé ìsìn Yorùbá Ọ̀yọ́ là ń sọ, àwa Ọ̀ṣun àti Ọ̀yọ́ state, Yorùbá wa lọ papọ̀. Tẹ́kìtì bá ń sọ̀rọ̀ ẹ máa mọ̀ pé Èkìtì ní ń sọ̀rọ̀. Oǹdó, Èkìtì, Yorùbá títí wọn ló tún papọ̀. Ilẹ̀ Yorùbá náà ń pè bí o, ibi kìí ṣe Pakistan o. Ilẹ̀ Yorùbá ni wọ́n pè bí o. Bàbá Mufti Ìwó, mo sọ́rí o, ìmọ̀ràn lèmi fún yín o. Tó bá jẹ́ pé ẹ̀yin lọ́lọ́run ṣe lánàá bí tọ̀rọ̀ sí wa, ẹnìkankan a ní gbà ìsìlámù tẹ́ gbé wáyé o. Irú àwa igi ò ní gbà ìsìlámù lọ́wọ́ yìí o, pẹ̀lú ẹ̀ ṣe ń ṣe yìí o. Irú àwa yìí àní, tó bá jẹ́ pé ẹ̀yin ni ànábì tọ́lọ́run rán sí wa, Bàbá Mufti, irú àwa yìí àní gbà ìsìlámù, bóyá bàbá wa kò ní gbà ìsìlámù lọ́wọ́ yìí. Pẹ̀lú ẹ̀ ṣe ń ṣe yìí. Ọ̀nà tẹ́ ń gbà pé àwọn èèyàn ṣe, ọ̀nà tẹ́ ń gbà pìtì ṣe lọ́mọ ayé káwọn èèyàn gbà ìsìlámù tẹ́ni ẹjọ́ ọba ti gbà lọ́yọ̀ stéètì ẹ̀kẹgbà jáde ẹ máa lu wọn á máa na ẹni ìjọ ọ̀nà ànábì ẹ sọ bí tálọ́bì sọ pé á máa na òun máa lu àwọn èèyàn tí ọba ti gbèsè ẹ sọ ẹ fún mi láyé Al-Qur'ani ẹ fún mi ní àdílà kan àdísù kan nínú ọ̀rọ̀ ànábì tánàbì ti sọ pé ẹni tí ọba ti gbà ìsìlámù tẹ́ ẹ bá ti parí wọn á máa na wọn ní ẹ máa na wọn táwọn bá ti gbà ẹ na wọn ẹ fún mi mo ní ìdí àdílà filikurihan wa hadith tánàbí sọ pé ẹ máa na tánàbí tó ti fẹ́ gbé àwọn òfin kankan rẹ̀ tó wá jà bára rẹ̀ tó túlà sí rẹ̀ lé wọn lórí tó ní ẹjọ́ wájú wá gbà ẹ máa na wọn ní tẹ́wájú pàdé wọn. Nínú ìtàn gbogbo ogun tánàbí jà kì í sóun ló sígun wọ́n sígun sí ni ẹni tán sígun sí títí tọ́dẹ̀ sàkóò nílùú ìlú tá àti ibi tó tún sá lọ sí ìlú mi. Lẹ́yìn wá ní táwọn bá ti gbà kí wọ́n gbéṣẹ́ rí àkálẹ̀ nínú Ọ̀yọ́ state ká máa nà wọ́n ni náà ta ni ṣé náà àwọn Christian ti ń bẹ lọ́yọ́ state ni àbí náà àwọn oníṣẹ́ ti ń bẹ lọ́yọ́ state ẹ dànù rú ogún ṣẹlẹ̀ ẹ nà oníṣẹ́ṣe ẹ nà oníṣẹ́ni ẹ dá wà lálẹ́ nìyẹn ẹ dá ìjẹsìn ìmọ̀ pàlú ni ìmọ̀ pàlú rẹ ni ẹ dá wà lálẹ́ nìyẹn dábàá èèyàn kan tó bẹ gbéṣẹ́ rí àkálẹ̀ àwọn kan wá yarí ẹ wá bẹ̀rẹ̀ sí ní nà wọn ìjà ẹsẹ̀ sí ṣẹlẹ̀ nìyẹn ìlú tíjà ẹsẹ̀ bá sì ti ṣẹlẹ̀ ìlú yẹn máa dẹrù ni ìdẹrù ni kì í yanjú. Ẹ̀yin náà ẹ wo Israeli nẹsẹ àti ìlú Islam àmì ìtànjọ ẹ wo bá ṣe ẹ wo èèyàn tó ti kùnà o ìjà ẹ̀sìn ẹ má gbé yẹn wá lẹ Yorùbá o gbogbo àwa ìran Yorùbá ìran kan náà bàbá kan náà ìyá kan náà ní gbogbo wa o ìran kan náà ní gbogbo wa ẹ má gbé yẹn wá lẹ Yorùbá o ẹ má gbé yẹn wá lẹ Yorùbá o tí ìran ọmọ wa para wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn máa para wọn tọmọ ìyá máa para wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn pé àwọn ẹlẹ́bọ tí wọ́n ti ń bá mùsùlùmí jà ọmọ ìyá bá dúdú kọra wọn torí ọ̀rọ̀ ẹ̀sìn tọ́jẹ́ pé fúnra Ọlọ́run ni ó yanjú nǹkan rẹ̀ tá a bá níwájú rẹ̀ fúnra Ọlọ́run ni ó yanjú nǹkan rẹ̀ tá a bá níwájú Ọlọ́run fúnra Ọlọ́run ni ó yanjú ọ̀rọ̀ ẹ̀sìn kọ́kẹ́ ní kẹ́kẹ́ tẹ́ ẹ múra kankan kan lé lórí yẹn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́kẹ́ ní kẹ́kẹ́ ṣé mùsùlùmí ni ọ kírun rẹ wà devoted pẹ̀lú Ọlọ́run ọba rẹ kírun rẹ mójútó rùn rẹ mójútó àwẹ̀ rẹ àwọn òpó ẹ̀sìn Islam márààrún mójútó ṣebí mùsùlùmí ní ìwọ mójútó fi ti ẹ̀sìn ẹlẹ́sìn fi ilẹ̀ fún wa ẹ̀sìn tí kìí ṣe tiẹ̀ má dá sí ẹ̀sìn tí kìí ṣe tiẹ̀ má dá sí ní tí ọba kí ẹ mọ́ràn ẹ má dá lúrú pamọ́ sápà tẹ́ bá lọ sí Amẹ́ríkà ṣebí àwọn èèyàn travel tẹ́ bá lọ sí Amẹ́ríkà tẹ́ lọ káàkiri London ní kankan muslim church mbẹ́mbẹ́ mosque mbẹ́mbẹ́ ẹ lè mọ̀ oníkálukú pẹ̀lú oníkálukú máa lọ sí church àwọn Christian yóò sọ lọ church gently láì mú bẹ́ẹ̀ kankan fáwọn aláàlẹ́ òsì wàhálà kankan mùsùlùmí náà lọ sí mosque gently tí ò mú wáyé kéré kan oníkálukú ọ̀lọ́wọ́rọ́wọ́ kò sọ̀rọ̀ fanfa ilẹ̀ Yorùbá yìí àmọ̀ ti kẹran mérò ijó ilẹ̀ Yorùbá ó tó ní sinmi nípa ọ̀rọ̀ ẹ̀sìn
tẹ́ bá dé Amẹ́ríkà lénìí ẹ lè rí fanfa nípa ọ̀rọ̀ ẹ̀sìn oníkàlùkù ọwọ́ mọ́sìkì lọ wọ́n kírun ẹni tí lọ chọ́ọ̀chì ọlọ títí ẹ lè mọ̀ wọ́n á tún pàdé alójọ́ kálukú ọba tiẹ̀ lọ ni wọ́n á tún pàdé níbi iṣẹ́ kálukú òṣìṣẹ́ kálukú á máa ṣiṣẹ́ rẹ̀ wọ́n á dẹ̀ máa bára wọn ṣe ẹ lè mọ̀ yàtọ̀ láàrin Christian àti Muslim tó bá dà pọ̀ tó jẹ́ kí Muslim lọ kírun yóò tó bá jẹ́ pé ìgbà míì kan ìdìsáàkọ̀ ìfáyè lẹ̀ fún ìfẹ́ lómi iṣẹ́. So kí wá ní kí ló dé fúnra Ọlọ́run ní ọ̀yanjú nǹkan rẹ̀ o la tasubbu alladhina yad'una min dunillahi la tasubbu alladhina yad'una min dunillahi fayasubbu Allaha adwan bighairi ilmin ẹ má bú ẹ̀sìn ẹnì kẹ́kẹ́ ìjọ ní ẹ̀sìn mọ̀ yá ni mo bú Ọ̀rúnmìlà torí pọ́n bá nàbí ni o èmi ìdámi ìbú ẹ̀sìn o mi sì ìdásọ̀rọ̀ ẹlẹ́sìn ṣùgbọ́n wọ́n bú ànàbí títí ara mi ọ̀gbá mọ́ lọ́jọ́ kí mi náà jáde pé Ọ̀rúnmìlà ọmọ àlè ní lọ́jọ́ kí n sọ tí mo sọ lọ́jọ́ n sọ tí mo sọ mi ò kì í dá sọ̀rọ̀ ẹ̀sìn mi ò kì í dá sí lẹ́yìn kí n kọjú mọ́ títì mi kí n ṣe tèmi nígbà bá déwájú Ọlọ́run tó sì yẹjú nǹkan rẹ̀ wọ́n torí pé wọ́n bú ànàbí tára mi ọ̀gbá mọ́ lọ́jọ́ kí n ṣe program tí mo ṣe tèmi náà gbà á mùsùlùmí ni mí náà bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe máa rí ànàbí fẹ́ adẹ̀ ti sọ adẹ̀ ti kó lórí ẹ̀ ìyẹn ọ̀tọ̀ pé kí n rí àwọn oníṣẹ̀ṣe bí ọ̀tá mi wọ́n sọ́tá mi o wọ́n sọ́tá mi o oníṣẹ̀ṣe sọ́tá mi o oníṣẹ̀ṣe kì í sọ́tá mi o kì í sọ́tá mi ẹ̀sìn ní ọ̀pápọ̀ náà ó àǹfààní pọ̀ rẹpẹtẹ tó máa wáyé láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ẹ̀sìn ní ọ̀pápọ̀ tẹ́sìn ọ̀bá papọ̀ ṣe bọ́lọ̀ ní òyìnjú ẹ̀sìn ọlọ́ ní òyìnjú ẹ̀sìn ẹnìkan ọ̀rọ̀ ṣe mo níná tí máa fi mo fi lè fèèyàn kan sí ṣe mo fi níná tó lè bẹ̀rẹ̀ kankan sí gbogbo àwọn tí wọ́n ń kàfàrà èyàn láti ẹjọ́ yìí ilé ìwọ̀n náà ilé bàbá ọgbọ́n ti wọlé Mr. Wisdom Mr. Wisdom kí bàbá ọgbọ́n mo fọ́nà kí kò ní bàjẹ́ gbogbo àwọn tí wọ́n ń bínú láti ẹjọ́ yìí ẹ̀dá kan ṣé wọ́n ní ná nínú yáàdì wọn tí wọ́n lè fẹ́rẹ̀ kankan sí wọn lágbára bẹ́ẹ̀ wọn tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tí ń fọ́nà ilé ọwọ́ náà iná mélòó ni bàbá wọn nínú yàrá iná mélòó náà lè fi kò sẹ́ni tó lágbára kó fi èèyàn kan sínú iná kò sì sí ẹni tó lágbára kó fi èèyàn kan sínú àlìjẹ́nà fúnra Ọlọ́run ni ó fi ẹni tó bá wù sínú iná fúnra Ọlọ́run ni ó fi ẹni tó bá wù sínú àlìjẹ́nà wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ẹni kan lágbára kó fi èèyàn kan náà wà lágbára kó fi èèyàn kan sáré jẹ́nà fúnra Ọlọ́run ni ó fi èèyàn kan sí ni ó fi òǹkàlùkù sí tó bá wù táwa làwa kẹ́lẹ̀ kan wá sọ pé ẹni ẹ bá ti pàdé ẹ máa nani anábì òpèpè báyẹn o anábì òpèpè báyẹn lọ́dọ̀ fi sọ nínú Suratu An'am Quran 6 verse 107 tí mo kà fálẹ̀ kan yẹn màá tó tún kà pé walau sha Allahu ma ashraku tó bá yẹ pé lọ́wọ́ bá fẹ́ ni ẹnì kankan ò ní ṣẹbọ law sha Allahu ma ashraku ààrẹ rẹ lẹ́bọ̀ kankan ààrẹ rẹ ń tí wọ́n máa ṣe nǹkan mi lọ́jọ́ sọ pé ẹ̀sìn títí tó ti wà nílẹ̀ Yorùbá yìí ààrẹ kàtán àwọn ẹ̀sìn ẹ̀kànkà orí rédíò wọn lè mẹ́wàá sórí rédíò lọ́jọ́ mẹ́jọ ẹ̀sìn ẹ̀kànkà tó bá fẹ́ pe Ọlọ́run tí wọ́n bí wọ́n ṣe pe Ọlọ́run tí wọ́n nù ẹ̀sìn ẹ̀kànkà mẹ́rin bàbá yẹn náà ti gbọ́ lọ́dọ̀ yín ẹ̀sìn ẹ̀kànkà àwọn ẹ̀sìn ẹ̀kànkà ni wọ́n ń pè wọ́n wọ́n á ní Ọlọ́run ìyẹn máa bọ́lọ́run sọ̀rọ̀ ní ẹ̀mí ni wọ́n máa gbọ́ program wọn dáadáa ṣe bẹ́ẹ̀ lẹ́sìn kí làwọn yẹn bẹ́ẹ̀ náà làwọn great message ọ̀tọ̀tún láwọn yẹn o àwọn great message tí mo fi wé wọn hàn lẹ́ẹ̀kan àwọn ni wọ́n lè wé yìí ọ̀dọ̀ wọn ni mo ti rà wé yìí pé mo fẹ́ mọ̀ nípa ẹ̀sìn yìí mo dẹ̀ lọ sí mẹ́tìn wọn ibi tí wọ́n ti máa ń péjọ tí wọ́n ti máa ń sèṣin wọn mo dẹ̀ ní èmi náà fẹ́ mọ̀ nípa ẹ̀sìn yìí èló ni ìwé tẹ́ ẹ máa ń lò nínú ìjọ yìí mo fẹ́ rà wọ́n dẹ̀ sọ mo dẹ̀ rà mẹ́ta ni ìpele mẹ́ta ni ìwé yìí ìpele àkọ́kọ́ òun rèé ẹ̀rí Abusin in the light of truth the great message number 1 rèé orí ẹ̀rí number 1 rí ẹgbẹ́ kọ 1 sí nísàlẹ̀ number 1 nìyẹn 1 to 3 ní volume 1 volume 2 volume 3 volume 2 rí sẹ́tìrì volume 2 sẹ́tìrì di Abusin lọ́kọ́ the great message in the light of truth wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀sìn àwọn ẹlẹ́sìn kan lélẹ́yìí o Nàìjíríà lọ́wọ́ wọ́n ti wà Nàìjíríà pé mo ra ìwé yìí nísìnyí ó ti lé ní 11 years tí mo ra àwọn ìwé yìí ó ti lé ní 11 years tí mo ra ẹ wá àwọn ọdún tán ti wà ní Nàìjíríà volume 3 lélẹ́yìí volume 3 onílẹ́yìí volume 3 onílẹ́yìí sẹ́yìn
mẹ́ta ni àwọn ẹlẹ́sìn grey ni wọ́n máa ń pè wọ́n the grey message ṣẹ́rí the grey message wọ́n ń bẹ lọ́sùn wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ wọ́n headquarter wọn Èkó ló wà Èkó ni headquarter wọn wà Èkó ni headquarter wọn wà ẹ̀sìn kan làwọn eléyìí o ẹlẹ́sìn kan ni wọ́n o mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o oníṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn ẹ̀sìn ẹ̀ka kan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn grey message bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn mìíràn tó ń bẹ táàmù o ilé ìtẹ́mi máa ní mo dárúkọ yẹn o àwọn mìíràn tó ń bẹ táàmù. síbẹ̀ lèèyàn kí nílẹ̀ Yorùbá yìí tá a bá jẹ́ ẹlẹ́sìn gbogbo tá a bá fẹ́ pèpè ìpèpè tá a bá fẹ́ pèpè nílẹ̀ Yorùbá ẹ jẹ́ á pèpè pẹ̀lú ọgbọ́n pẹ̀lú làákàyè ká má bàa dá wàhálà ẹ̀sìn sílẹ̀ wàhálà ẹ̀sìn máa ń dànù ni ìyí máa ń fọ́ọ̀lù pọ̀ ni kì í dẹ̀ jẹ́gẹ́ bí ó tò ẹ má jẹ́ ká fọ́pọ̀ mọ́yọ̀ bàbá mufti Ìwó ẹ má jẹ́ ká fọ́pọ̀ mọ́yọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin lànàbì tó wá jíṣẹ́ fún wa ni èmi ò ní gbẹ̀sìn lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń ṣe yo mi ní gbẹ̀sìn lọ́wọ́ yín ànábì ò jíṣẹ́ báyìí táwọn ìbá jíṣẹ́ báyìí àwọn baba ńlá wa ò ní gbẹ̀sìn lọ́wọ́ àwọn baba ńlá wa ò ní gbẹ̀sìn tó yẹ pé bàdàbí Muhammad ṣe jíṣẹ́ rẹ̀ lẹ́sẹ̀ jíṣẹ́ ni tẹ́ni tẹ́ bá ti kéèyàn kan sọ pé tẹ́ bá ti pàdé wọn lọ́nà ẹ má lu wọn bàgẹ́rẹ́ ẹ dàkún ṣé lu wọn bàbá yọ ọmọ lọ sọ́dọ̀ ẹni yẹn pé ẹ bá mo fẹ́ kẹ́ fọ́ọ̀mù náà mo fẹ́ kẹ́ bá mi kọ́ kéwú bàbá tẹ́ni kan fún pankẹ́rẹ́ kánà pankẹ́rẹ́ táwọn bá ti gbà ká gbèsè rí àwọn bẹ̀ ẹ lu wọn pankẹ́rẹ́ ẹ dàkún ṣé irun tí ẹ ṣe bí Usman Dan Fodio ṣe ṣe láyé lójú dúdú ṣe ṣe bí rẹ̀ lè wọ́pọ̀ ìgbà tí Usman Dan Fodio tó gbégbé gbogbo ògbésẹ̀ tó gbé ní nọ́ọ̀tì tó ń jẹ gbogbo àwọn ọba nílùú nọ́ọ̀tì tó fi ẹ̀sìn kọ̀ yáda wọn tó fẹ̀sìn rú wọn lójú kó tó gbàjọba lọ́wọ́ wọn ní nọ́ọ̀tì irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá o ojú sì ti là ojú ti là mo rí fídíò ọmọ Haúsá kan lórí social media lánàá àbíjẹta tó sọ pé gbogbo àwọn táwọn jẹ́ Haúsá àwọn Fúlàní wọ́n ti bá yé àwọn bàbá àwọn jẹ́ àwọn ò lè sọ̀rọ̀ àwọn ò ní freedom àwọn Fúlàní ni wọ́n ń ṣe kíni àwọn ni wọ́n ń darí àwọn ni wọ́n ń pàṣẹ fáwọn ọmọ yẹn sọ so historically in tó ti ṣẹlẹ̀ ní north ó ti fún Fúlàní ní priority ọfà Haúsá mẹ́rin èmi ò rò pé Haúsá bóyá náà lè jàjàbọ̀ lábẹ́ Fúlàní láyé torí pé wọ́n ti dominate gbogbo ilẹ̀ Haúsá ọmọ yẹn ọmọbìnrin báyìí ni èèyàn kan lọ́sẹ̀ díẹ̀ sí mi ọmọbìnrin báyìí ló ń sọ̀rọ̀ nínú fídíò yẹn pé àwọn ò free àwọn ò lè pé gbogbo pé àwọn tán jẹ́ àwọn bàbá àwọn táwọn jẹ́ Haúsá lọ́mọ yẹn ó láwọn Fúlàní àwọn ni wọ́n báwo ni mo ti fẹ́ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ o pé àwọn Fúlàní àwọn ni wọ́n ń darí àwọn pé àwọn bàbá àwọn ò ní sẹ́ẹ̀sì pé ìtàn bá ti sọ fáwọn làwọn ṣe wọn àdẹ̀fẹ́ káwọn sọ kankan lórí àṣẹ tán bá ti pa fáwọn pé góò wọn àwọn fẹ́ káwọn máa lọ ni kọ́ọ̀mù wọn àwọn fẹ́ káwọn àdẹ̀kẹ́ nìkan kọ́ ní sẹ́ẹ̀sì lórí àṣẹ tán bá ti pa fáwọn ọmọ yẹn ń sọ ọmọbìnrin ni Haúsá ni ó express feelings yẹ lórí Fúlàní Haúsá ó express feelings yẹ ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí o ilẹ̀ Yorùbá ó yàtọ̀ sí náà tí o ilẹ̀ Yorùbá tá a jẹ́ Yorùbá tí gbogbo wa jẹ́ Yorùbá tẹ́lẹ̀ wo ò tún jọra wọn èdè wa ò tún jọra wọn èdè wa ò tún jọra wọn èdè wa ò tún jọra wọn ṣé ní ẹni mùsùlùmí ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ wà very very careful mùsùlùmí ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú tí ó bá máa sọ ìgbésẹ̀ tí mùsùlùmí ilẹ̀ Yorùbá fẹ́ bá fẹ́ gbé wọ́n gbọ́dọ̀ ro àwọn ẹlẹ́sìn míì mọ́ torí bí òṣèlú Muhammad sallallahu alaihi wasallam ó ro tàwọn ẹlẹ́sìn míì mọ́ tiẹ̀ nígbà táwọn abídé lu Màdínà ó ro tàwọn Yẹhudi mọ́ ìgbésí ayé tó fẹ́ gbé ó ro tàwọn Nàsárà mọ́ ìgbésí ayé tó fẹ́ gbé tí ó bá rò mọ́ kò ní pè wọ́n sí mítìnì náà ó pè wọ́n sí mítìnì débi pé wọ́n tún fẹ́ nígbà tí àkó ìjọsìn àwọn yẹn tó tán fẹ́ ṣe ìjọsìn ànábì tún fún aláyè nínú mọ́sáàsì pé ẹjọ́sìn ẹ̀sìn lọ́ọ̀ yín níbẹ̀ yẹn ẹ̀sìn lọ́ọ̀ yín níbẹ̀ yẹn ànábì tún fún aláyè nínú mọ́sáàsì nígbà tá àyè ìjọsìn wọn tó ànábì tún fún àwọn ẹlẹ́sìn míì láàyè nínú mọ́sáàsì nígbà tí wọ́n ń ṣe mítìnì lọ́wọ́ tí wọ́n ń ṣe ìpàdé àpérò lórí bó ni ìlú ó ṣe dáa bó làlàáfíà ó ṣe wá bó ni ààbò ó ṣe wà àwọn kan náà wá ní àwọn fẹ́ ṣe ìjọsìn ànábì sì tún fún wọn láì bí ẹsẹ̀ nínú mọ́ọ̀sì nínú mọ́sáàsì ànábì ẹjọ́sìn yín bẹ̀yìn. so ànábì wa lè máa bá wọn jà kó múra kankan kí Islam gbòòrò débi tó gbòòrò débi ni kò ní gbòòrò ọ̀nà tẹ́yìn gbà gbé Islam tẹ́ gbà ọwọ́ tẹ́ fi mọ́ ó ti lágbára ju o tọ́wọ́ jẹ́ pé ọwọ́ tẹ́ fi mú lànà fi mú ni Islam ò ní gbòòrò ẹ ṣọ́ra o dẹ́ẹ̀dẹ̀ mìíràn o ẹ ṣọ́ra o ẹ wà very careful ọ̀rọ̀ ẹ̀sìn ọgbọgbọ́ ogun ẹ̀sìn ìmọ̀ pàlú rẹ ni àti bẹ́ẹ̀ lọ́rẹ̀ nílẹ̀ Yorùbá torí pé gbogbo ìran Yorùbá ọmọ aládéjọ ni gbogbo wa
bàbá kan náà ló ṣe gbogbo wa sílẹ̀ irú ẹ̀sìn tá a bá gbà inú ọ̀ràn tó lọ fẹ́ dá wa sí ló dá wa sí bàbá méjì kì í bí ni o àwọn kankan kò sí yí padà tọ́lọ́run bá ti ṣe ó ti ṣe nìyẹn ìyá tó bí ọ kò sí change ẹni Ọlọ́run ní ó bí ọ̀nà ò lè rí change bàbá tó bí ọ kò sí change inú ọ̀ràn tó ti jáde kọ orílẹ̀-èdè tọ́lọ́run dá ọ sí kó sákò bẹ́ẹ̀ kó bóra kó sọ̀rọ̀ ààrẹ ní ìbò ẹ̀jẹ̀ ara rẹ̀ ò lè fà kó bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ ẹran yẹn náà sì ni ẹ o ẹ̀jẹ̀ yẹn yóò máa rọrùn fèrè o ìwà ìran yẹn yóò máa reflect nínú ìgbésí ayé ẹ ìran Yorùbá ni mí o Yorùbá àtàtà ọmọ Yorùbá àtàtà sí ni mí lẹ́yìn tí mo sì fẹ́ràn ìran mi mo fẹ́ràn ìran mi gan ó bùnì wá tọ́ ní mi náà lè yí máa rìn mo fẹ́ràn ìran mi gan wà tí mo ṣe fẹ́ràn ìran mi tó mo fẹ́ràn Ọlọ́run mi ju ìran mi lọ Ọlọ́run ò sì pa wá láṣẹ káṣẹ ṣe bí àlùkùrù yára ni mo kà yìí ó rẹ̀ náà sọ́jú àníhàn ó lélẹ̀ yìí wà lọ́wọ́ ṣe Allahu máa ṣìràkú ṣe bá yà àlùkùrù ni mo kà ọ̀rọ̀ Ọlọ́run sáà ni mo kà Ọlọ́run tó bá jẹ́ pé mo fẹ́ ni o tó bá jẹ́ pé Ọlọ́run bá fẹ́ ni máa ṣìràkú ẹnìkan kò ní sẹ̀sì mi ẹnìkan kò ní mẹ́sẹ̀ bọ̀ pẹ̀lú fúnra Ọlọ́run lọ́dá ẹlẹ́bọ fúnra Ọlọ́run lọ́dá oníṣègùn fúnra Ọlọ́run lọ́dá ọlọ́sùn ló sì ní ká darí sí di Ọ̀ṣun wà máa jà á ní náà ká léyìn àfisọ́ Ọlọ́run ni mi ò fi ọ́ sọ wọn mi ò ní ọ máa sọ wọn kiri ẹni tí ń sọ̀sún mi ò ní ọ sọ kiri ẹni tí ń ṣẹbọ mi ò ní ọ sọ kiri ẹni tí ń ṣe Ṣàngó mi ò fi ọ sọ wọn kóńkó jabele wà máa ń ta àléyìn bí wákìlì mi ò sì ní kó owó kókó mọ́ wọn mi ò ní kó ṣe kíní mi ò ní kó owó kókó mọ́ wọn so kí wá ní sùràtà ní àmì yẹn o ní Francis verse 107 ní sùràtù kọ Ọlọ́run tó sọ bẹ́ẹ̀ pé wà máa ń ta àléyìn bí jàbáàrì máa ń ta àléyìn bí jàbáàrì Ọlọ́run mi ò ní kẹ́ o túláàsì wọn lórí nǹkan kan o má túláàsì wọn lórí nǹkan kan má jẹ wọn nípa ẹ̀ẹ̀kan lè túláàsì òfin ṣẹ̀rí àlè gbogbo mùsùlùmí kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe ẹ̀ lè túláàsì ṣẹ̀rí àlè gbogbo wọn lórí ẹ̀ lè túláàsì gbogbo ṣẹ̀rí àlè gbogbo wọn lórí náà bá ti gbà ẹ má dùn wọn ara ẹ̀ lè túláàsì ṣẹ̀rí à lórí kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe ẹ ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ let us maintain our champion tá a bá fẹ́ gbé ṣẹ̀rí àkalẹ̀ ẹja gbé kalẹ̀ lórí kíni lórí àwa tá a jẹ́ mùsùlùmí àwa ṣẹ̀rí àyò fún mùsùlùmí àti mùsùlùmá ìlú Ọ̀yọ́ state ni o ẹ classify rẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ tẹ́ ẹ bá ti generalize ẹ dá wà lálẹ́ o bàbá mufti wo ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọgbà bẹ́ẹ̀ ṣe ń ṣe kankan tẹ́ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ọ̀rọ̀ ẹ̀sìn ọgbà bẹ́ẹ̀ o kì í sì ọ̀rọ̀ lé bàbá ẹnì kankan o ẹ̀sìn Islam bàbá ẹnì kankan ló ní o gbogbo alájọ ní Islam lọ́wọ́ bá wọn ní fi wálẹ̀ lọ́wọ́ sí dáadáa fún wa ọlọ́wọ́ bá ó ṣàánú fún wa ọ̀rọ̀ ẹnìkan kan wà ní dàrú gbogbo ẹ̀yẹ fáǹsì mi ẹni ọba fẹ́ ralẹ̀ nílùú Ìbàdàn ilẹ̀ kan bẹ̀lẹ́gbẹ̀ títí nílùú Ìbàdàn ní Alákíá Adégbàyí 4 plot ní ẹgbẹ́ Federal Road nílẹ̀ yẹn wà ọ̀nà tó wá láti Èkó tó gba inú Ìbàdàn kọjá tó lọ sọ́nà Òṣogbo Alákíá Adégbàyí lẹ́gbẹ̀ẹ́ títí báyìí ní ilẹ̀ yẹn wà ilẹ̀ yẹn ọjẹ́ ní ìwò àwọn fámìlì tí wọ́n ní ilẹ̀ yẹn àtijọ́ sí meeting àtijọ́ sọ̀rọ̀ ilẹ̀ yẹn dẹ̀ jẹ́ níwò ẹni ọba ní tó bá wà interested pàápàá jùlọ ẹni ọba fẹ́ kọ́lé iṣẹ́ tàbí fẹ́ dá ọjà lákànlẹ̀ ilẹ̀ yẹn mọ̀ dáa pọ̀ o kọ̀dẹ̀ ní wàhálà kò ní ẹjọ́ kankan lórí àwọn fámìlì tí wọ́n nílẹ̀ yẹn àtijọ́ ṣèpàdé àtijọ́ jókòó ìwọ tó bá wà interested anywhere you are pè mí sórí nọ́mbà mi 08036 33 33 13 Alákíá Adégbàyí nílẹ̀ yẹn wà lẹ́gbẹ̀ẹ́ Federal Road ẹgbẹ́ títì báyìí ó fèsì títì báyìí ọdún nínú ìgboro Ìbàdàn nílẹ̀ yẹn wà wàláì kódà àwọn tí wọ́n pè mí sí mo fi àlùkùrù yára ìbúra èmi ni wọ́n sọ pé kí n wá rà ṣùgbọ́n kí ni sí apá mi ń lòwó lọ́wọ́ o àmọ́ pé mẹ́kan náà ní mi torí pé wọ́n rí aṣọ social media ẹni kí n wá rà èló ní ilé ìgara o ẹ jẹ́ ká wá yàn sí kí n bá yín wá yàn sí pé àwọn èèyàn rà so èmi gangan ni wọ́n pèsè pé kí n dákun àwọn fẹ́ talẹ̀ kí n wá rà o àwọn tí wọ́n dẹ̀ ní àwọn àáfàá ẹlẹ́hà àwọn tí wọ́n nípa ayọ̀ Ọlọ́run ni wọ́n nílẹ̀ yẹn àwọn tí wọ́n nípa ayọ̀ Ọlọ́run ni wọ́n yẹn so ẹ̀yìn sáà àwọn tálẹ̀ talẹ̀ kan fìyàn méjì tàbí ká talẹ̀ tó lẹ́jọ́ nínú so kódà ẹni tó pè mí sí gbẹ̀ngàn pé kí n wá rà ẹlẹ́hà ni so ilẹ̀ yẹn ọjẹ́ ní gan ọdẹ wà òkè ẹni ọba fẹ́ dá bíi shopping mall tàbí complex tàbí nǹkan kan tó gbajúgbajà ẹgbẹ́ fẹ́ dá ẹgbẹ́ títì báyìí nínú ìgboro Ìbàdàn ẹgbẹ́ ẹ bá ń gbé Ìbàdàn yóò tún máa Alákíá náà Alákíá ọdẹ ní survey rẹ copy survey plan rẹ copy lóní lórí
so ẹni ọba ní interest ẹ pè mí sórí nọ́mbà tàbí kẹ́ ẹ message mi ní WhatsApp 080 36 33 33 13 080 36 33 33 13. So Zudai Foundation ẹni àwẹ̀ tí ń kànlẹ̀kùn gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ kún ṣe ìkún lọ́wọ́ Ọlọ́run ní jẹ́ kí àwọn tí ẹ ní èrò tí stampede fi lè ṣẹlẹ̀ àwọn tí stampede ṣẹlẹ̀ sí Ọlọ́run dákun bá wa là wọn bá wa yọ wọn bẹ̀ o. A máa ṣe ìkún lọ́wọ́ fún àwọn less privilege àwọn aláìní nínú àwẹ̀ a máa ń fún àwọn tí ó bá kù díẹ̀ káàtó a máa ń fún wa ní sínú a lè máa ń ṣètò sáàrì fún àwọn èèyàn so ẹni tí ó bá ẹ máa bá wa gbáradì against Ramadan so ẹ máa ṣe ìkún lọ́wọ́ fún wa Ọlọ́run bá yóò dùn tẹnì kọ̀ọ̀kan wa so iṣẹ́ olóore ni ẹni ó bá ṣètò Ọlọ́run bá yóò ṣe tiẹ̀ náà tẹ́lẹ̀ bá ìyá dẹ̀ máa ń fi àbàrà kékeré gbá ńlá lọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ Ọlọ́run lè yẹn ti lè fi àbàrà kékeré gbá ńlá so Ọlọ́run bá yóò ràn ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ Ọlọ́run ní fi wálé ó gbẹ̀yìn ìyá wa pátá tẹ́ ń ṣe dáadáa tẹ́ ń dúró tì wá Ọlọ́run bá yóò bá dúró tì yín o ó gbẹ̀yìn brothers wa yẹn bàbá wa pátá àmọ́ lórí àwọn ìrìn àjò àtàwọn nǹkan tí àwọn àgómú táǹtà àwọn àgómú kan bẹ ẹni ó bá ní kidney problem kidney infection àgómú rẹ̀ ń bẹ o má dalẹ̀ láàmú o kidney infection àgómú rẹ̀ ń bẹ o nǹkan rẹ̀ ń bẹ o tó dáa o hepatitis A B C D nǹkan rẹ̀ ń bẹ o àgómú rẹ̀ ń bẹ àgó rẹ̀ ń bẹ o tó lè lò tó dáa o so oníjìnà àgómú infection ni ọmọ mi ò sọ̀rọ̀ ni so àwọn nǹkan àwọn àgómú yẹn náà ó wà tó dáa tá a ṣe fún ẹ ní owó tí ò gajara lọ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn kan yẹn àwa náà jogún rẹ̀ ni nǹkan baba ńlá baba wa náà sì ni Ọlọ́run bá mi fẹ́ ní kọ̀ọ̀kan wá sílẹ̀ ìwọ tó bá fẹ́ ra ilẹ̀ 3 plot ní bẹ́ẹ̀ àbí 4 plot ní Alákẹ́ Adégbà yìí ilẹ̀ yẹn hot cake ni o hot cake tó wá jẹ́ pé mo lówó lọ́ni wàláì máa ra ilẹ̀ yẹn pamọ́ máa wá fi ṣe business ilẹ̀ yẹn téèyàn bá rà á lẹ́yìn ọdún méjì sọdún mẹ́ta tó bá bẹ́ẹ̀ ta ó ní tó bá ta plot kọ̀ọ̀kan wọ́n dẹ̀ fẹ́ ta mẹ́rẹ̀ ní papọ̀ ni wàláì èyí onírànlẹ̀ yẹn kọ́ ṣọ́ọ̀tì láìláì wàláì mo fi àlùkò tó wáyé pé ntọ́lọ̀ ń kẹ́ni tí mo ti lówó rẹ̀ lọ́wọ́ ni màá rà máa wá fẹ́ǹsì ẹ̀ máa fi pamọ́ síbẹ̀ máa gbé géètì sí lẹ́yìn ọdún mẹ́rin máa kàn ta ní plot wá 1 plot ni èrè gọbọi ni business ni mọ́mọ́ nípa business gan owó ni o tí ì sí o Ọlọ́run bá yóò dùn tí wa ó gbẹ̀yìn bàbá wa Ọlọ́run ní fi sílẹ̀ o amárídì yín o ó gbẹ̀yìn fáǹsì wa pátá nílé ni lóko ni lókè kò ní Ọlọ́run máa bá wa dúró tí yóò máa ṣe dáadáa fún yóò ẹ̀ ní jábọ́ láíláí o ọdún táwọn wò ọdún ayọ̀ Ọlọ́run síbẹ̀ ní kọ̀ọ̀kan wa o assalamu alaikum wa rahmatullahi. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.